ẹ̀yin olólùfẹ́ Yorùbá Movie ẹ káàbọ̀ ẹ wò Olúayé òun ló tún bọ̀ lọ́nà níbi tí a ó ti mọ̀ gbé àṣà Yorùbá lárugẹ ẹ̀yin tẹ́ máa ń fẹ́ràn eré abúlé village Yorùbá movies tí ẹ̀yin àtàwọn ọmọ yín àti mọ̀lẹ́bí yín lè wò ẹ wò òun ló bọ̀ lọ́nà yìí o Olúayé Ọdúnládé Adékọ́lá Fẹ́rànmi Ọ̀yálówó Rónkẹ́ Odùsànyà gbogbo àwọn òṣèré jàǹkànjàǹkàn Ọmọ́túndé Ṣítù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà nínú eré yìí tí gbogbo wọn sì kópa takuntakun nínú ẹ̀ ẹ mọ̀ jà bẹ́ẹ̀ níbi tí a ó ti mọ̀ gbé àṣà Yorùbá lárugẹ ṣé ta ló lágbára jù gan ṣé Elédùà ni tàbí àwọn tó ní àwọn lọ́lọ́run gbé ayé lé lọ́wọ́ níbi tí wọ́n ti figagbága pẹ̀lú ọba aláyélúwà nínú eré yìí àwòkọ́gbọ́n ni a sì máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́ nínú eré yìí ẹ wo ìròyìn ò tá fojú bà nígbà tó bá jáde ẹ mọ̀ òwúrì wà lára àwọn kọ́kọ́ bá mi tẹ subscribe button yẹn kẹ́ lè jẹ́